If you have been following the news, you see what is happening in Niger State. For the past how many years, there have been serious state of emergency on food. There have been serious problem on food insecurity. The previous government did not bring this out to the public. The thing I'm giving this government is that they were able to come out and declared a state of emergency on food insecurity. As I speak to you right now, in the next couple of months, I kid you not, you and I will not see food to eat as we speak. If you follow the news, just last week, the governor of Niger State came out on video and publicly said they will not be exporting any food away from their state again. In Niger State now, you cannot remove anything. Trucks who come to park or buy foodstuffs from our villagers in bulk should be halted for now. We have stopped mass purchase from our local market in all our local government from now henceforth until further notice. Anybody found doing that, we have given security agencies go ahead to confiscate those trucks and share the food to the people. Thank you. Yesterday, if you saw the video of food, usually when you have problem, they say food is scarce anywhere. You go to Kano, there is nothing you will not find there. Right now, if you go to Kano now, they say there is no food. And they just discovered a warehouse where they've been stashing away food. Guys, they have an information we don't have. There is something the North knows. I'm talking to everybody in the South. I'm talking to everybody in the Southeast. Let us wake up. I have been talking to the national coordinator. Hello, mokiwa o gbogbo ibikíbi tó bá wà tó ti ń gbọ́ mi àbí tó ti ń wò mí, orúkọ tèmi ò yí padà rárá, Yèyé Dára Kowé ko ni mò ń jẹ́. Ìkan lára àwọn Nollywood ọmọ Ìgbò òun ló ń sọ̀rọ̀ yẹn. Jẹ́ gbọ́ nǹkan tó wí. Ó ní nǹkan kan wà tí àwọn ará North ti mọ̀, tán ti wà wí ẹ̀, tí wọ́n ṣe sọ wípé kí wọ́n kó oúnjẹ wọn pamọ́, kán má tà síta. Òun pe South àti Southeast, kò pe Southwest mọ́ o. Àní Nàìjíríà ti pín, ìjọ́wò lẹ́yìn ìran mi fẹ́ gbọ́n. Fẹ̀kàn tẹ́lẹ̀ náà, àìmọye prophecy àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tí wọ́n ti bá mi sọ̀rọ̀, tí a ti some years back, àti bí 2 years ago, tí wọ́n ní pé bọ́n ṣe rí ìran yẹn, wípé bàbá Tinubu ló máa jẹ́ the last president ní Nàìjíríà. Ṣé kò máa jọ bẹ́ẹ̀ báyìí? Àní nǹkan kan wà tí àwọn ará North mọ̀, tí àwa Southerners tá a mọ̀. Ṣùgbọ́n South gan ti pín gan báyìí sìn, because tẹ́ bá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ó ní Southeast kan wake up, Southwest wọ́n ti minus yín bẹ́ẹ̀. Tó bá wá wo ẹ̀yin ìran mi Southwest ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ jígìrì lójú oorun. They have an information we don't have. There is something the North knows. I'm talking to everybody in the South. I'm talking to everybody in the Southeast. Let us wake up. I have been talking to the national coordinator on women farmers, and right now I'm going, my foundation, everything is going into farm. I am going to, with partnership with this organization, I'm starting with the Southeast. I'm going to Imo State next week. We are empowering as much farmers as possible. Because the problem these farmers have been having is that even when such certain amount of money is given to farmers, it doesn't get to them. The people in the middle, the intermediaries, who's one story or the other, the real local farmers don't get the seedlings and don't get the inputs they need to farm. Now, majority of the things that they plant in the North, we have the capacity to plant it here. Young people, pay attention. Start getting into farming. It is not a dirty thing. You will go hungry. I don't come out and make videos like this if it is not important. There is serious problem, and this is the advantage of what we are going to be doing. If we start giving these seedlings to these farmers, what it first does is that it solves the problem of hunger within our community.
So if I have this person planting maize, this person is doing cassava, this person is doing watermelon, this person is doing cucumber, what happens is that within that community, food will become cheap. And not just that, we can now export to other states. Right now, they had to stop exportation of maize outside because even the one that we are exporting, that we were making, was not enough for the country. Now, shooting go. Shooting here, shooting clear. Shooting clear. But báwo ni àwọn farmer ṣe fẹ́ lọ sóko láti lọ farm nígbà tó jẹ́ wípé the same set of these people tán láwọn ògbóúnjẹ wá sí South Monsen wọ́n dá àwọn èèyàn wọn sí gbòòrò àwọn yẹn ò kó màálù lọ sínú igbó lọ jẹ grass mọ́ orí oko táwọn èèyàn dá oko ẹ̀gẹ́ oko àgbàdo oko rice oko iṣu oko ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni wọ́n kó màálù lọ láti lọ bàjẹ́ yet wọ́n fẹ́ kó oúnjẹ wá mọ́ oko ibi ìwọ̀n bàtà bá dá wọ́n kó màálù wá jẹ ẹ̀dẹ̀ ní nǹkan kan ò tí ì fẹ́ ṣẹlẹ̀ àníṣe ẹ rántí information tó nílé tawó lọ́wọ́ tó fún wọn ní ayé ọ̀hún láyé ìgbà yẹn tí wọ́n ń jà táwọn ọmọ Yíbò ń jà pọ̀ fẹ́ dá dúró jó tilẹ̀ rántí information náà bá mi kọ sábẹ́ comment section yìí ṣé kò ń ṣe information yẹn èsúrú fẹ́ pàdídà tó fẹ́ máa lájá ṣé kò ń ṣe nǹkan yẹn ni wọ́n fẹ́ wá ṣe fún àwa Saudana nísìn kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀ happen ṣẹlẹ̀ bí mo yẹn bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní Ọ̀tà àwọn tí ń protest o bá jọmọ Yorùbá tó bá sọ wípé torí Tinubu wà ń bẹ̀ o ní bọ́ síta Tinubu jà fúnra ẹ̀ débi tó dé yẹn ni o kò lóhun lọbẹ̀ lọ jà fún ẹ o ìwọ ló rò ló gbẹnu ẹ̀ sọ o mo sọ fún yín gbà yẹn o Tinubu ò promise anybody wọ́n láwọn ló kàn lifetime ambition wọn ní wọ́n dẹ̀ ti ó ní kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n kẹ́ ẹ gbé wọn débẹ̀ ẹ dẹ̀ ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ ti gbé wọn débẹ̀ is it not time for you láti jà fún life ara títì ẹ náà so ó ṣì wà lórí kó máa fi ayé ẹ defend àwọn Tinubu ṣé wọ́n sọ fún ẹ wípé ṣèyí Tinubu sọ fún ẹ pé orí ń tàn òun ò rówó repo epo wọn àbó òun ò ró jẹjẹ ṣé mọ́mí Afọláṣadé Tinubu sọ pé bí ń pa àwọn òrówó náà ṣé Mrs Rẹ̀mí Tinubu sọ fún wọn pé àwọn ebi ń pa àwọn olówó àbí àwọn ọmọ wọn tó wà lábúrọ̀dù tó ń fi dọ́là tó fi ń nùdì níbí o ò tí ì mọ̀ kankan ó jẹ́ bọ́ síta kó jà forí ara ẹ kó fi Tinubu family sílẹ̀ no matter what anything tí ìbáwọn kò ṣẹlẹ̀ ní Nàìjíríà àwọn ọmọ Tinubu ìyàwó Tinubu àti Tinubu fúnra lára ẹ̀ wọn ò lè tòṣì wọn ò lè mọ̀ yà ìwọ nìyà ń jẹ. Defend your life now. Defend ayé ẹ, defend ní ẹ àtọ̀la, defend ayé àwọn ọmọ ẹ. Yé defend Tinubu kò rán ẹ níṣẹ́. Bọ́n bá yọ lónìí kúrò níbẹ̀, orúkọ ẹ ti wà lára àwọn president Nàìjíríà ó ti achieve èmi ẹ̀. Nǹkan tó bá wù yín ni kẹ́ fara yín dá lára. Ṣó ti wá rí wípé àsìkò ti tó o máa ní láti jí dìde lójú oorun ẹ báyìí. Jí dìde lójú oorun. Ṣàánú ara ẹ̀ everybody ló ti ń pariwo nísìnyí o everybody ti ń ṣe kí ni sọ̀rọ̀ sókè tí wọ́n kan bá sì jókòó síbi kan tó yìí sọ wípé ẹ Yorùbá ni ẹ ń ṣọ̀tẹ̀ Tinubu níbi tá a bá dé a jẹ́ wípé bàbá ńlá ọlọ́tẹ̀ ilẹ̀ Yorùbá ni ẹ a jẹ́ wípé ò sí lára ọmọkọ ilẹ̀ Yorùbá torí wípé Tinubu go lè sacrifice anything nínú life wọn fún ilẹ̀ Yorùbá ìran Yorùbá àbọ̀mọ Yorùbá kankan kàkà bẹ́ẹ̀ bàbá Tinubu mú gbogbo ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá wọ́n fún mọ́wọ́ ìfúkúfún ni wọ́n fún wa lára àwọn arẹmú gbóhùn sókè. Good morning, Nigerians. Good morning, everyone. This time there is no smile. It's not bóyá gbogbo ohun tí mo máa ń sọ tẹ́lẹ̀ bóyá mo fi ń ṣeré. This morning there is no smile at all because Nigerian custom are making things very difficult for Nigerians to afford, and Nigerian government is condoling them to do that. One, Corolla 2005 láàárọ̀ yìí wọ́n ti increase clearing sí 1,400 and something. 81 and 81. That means pé Corolla 2005 ó máa di
11 million to 12 million. 2005 tó yẹ kí wọ́n ra ó yẹ kó ra mọ́tò yìí 2010 12 million. Corolla 2005 ó máa wá di 12 million or 11 million. That means this Camry tó jẹ́ 2006 yìí Tokunbo ẹ̀ ó máa di 12 million naira. Then Nigerian use máa di bí 7 million naira. Ẹ ṣáà fẹ́ jẹ́ kí corruption, kidnapping, stealing kó pọ̀. School Lady Luck Institute ní Alagomeji ńbẹ̀ yẹn ẹ lọ wò. The Lady Luck is still the way it was when I was in primary school way fucking long time. Your children will go to Australia, they will go to Germany, they will go to Japan, to go Nagasaki, they will go everywhere to go and school. But I know you don't fucking care. But if Bomadi and Koti Amabere Sinini ni black market, watch it. You will see what will happen to this nation. I know that if I come in Yoma Koja Lori Bibai very soon, come and fly, Koja come and say, do you remember this place? I want black people come and baby by tell them go on Nigerians. Like I do everything, but I told you everything. Everybody know my genuine. Nature need law. Every bank MDs that has made this country, because people are billionaire and you can call them paid cost of living poor people on loan feed here. Without the poor, you cannot exist. Every billion you've made out of the poor. And now you want the poor to die for it. Oh no, no, no. Try and make a mistake and elect me as your president. You will all pay for it. Just make a simple mistake and elect. Àwọn arọ́ta ti jáde o. Wọ́n lè bí pa wá lọ́ta o. Wọ́n ti blọ́ọ̀kì gbogbo ọ̀nà o. Mo ṣe ń lọ bí iṣẹ́ ni wọ́n ti blọ́ọ̀kì ọ̀nà lọ́ta o. High blood pressure or low blood pressure. Come by blọ́ọ̀kì ọ̀nà wọ́n lè bí pa wá ẹwà wọn arọ́ta o. Ẹwà wọn arọ́ta wọ́n ti blọ́ọ̀kì ọ̀nà lọ́ta o. Òun ni kò ní sùúrù kó jẹ́ kán lọ. We woke up on the 4th of February and discovered that the PG of Nigeria and our basic factories is shutting down. And then we all know that the problem of the country now is already getting out of hand. And we have been discovered that NAFDAC has decided to shut. Okay, òun lẹ ti rí yẹn ọ̀tá òun ni wọ́n ti ń wọ́de yẹn ebi ń pààyàn má bá wọn jókòó sínú ilé jà forí ẹ jà fúnra ẹ kó jà fọ́jọ́ ọ̀la ẹ jà fáwọn ọmọ ẹ
má bá wọn polongo lẹ́yìn àwọn politician. Ìdìbò local government tó ló ń bọ̀ lọ́nà yìí. Tá a bá rí ẹ̀yin ìyá kan tẹ́ ẹ lọ kọ orin orí burúkú àti bí orin yẹn láti máa ṣíbnà tù yín. A ní pé káwọn youth kí wọ́n nà yín. Wo brother mi sister mi, ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí tí ò bá di woro sí woro wọn ò ní mọ̀ lọ́rùn. Bá mi wọ́n mọ́mí ẹ̀, wọ́n daddy ẹ̀, wọ́n brother ẹ̀, aunty ẹ̀, anybody sọ fún wọn tí wọ́n bá try pa wọn bọ́ síta àti APC ni o àti fìdípì ni o àti LP ni LP ni o gbogbo political party pátápátá tó bá ń díje tó díje as a candidate bóun fẹ́ ṣe local government chairman ẹni kó lọ kó àwọn ọ̀rẹ́ kó kóyàwó àtọkọ àtàwọn ọmọ ẹ̀kọ́ lọ dìbò tó bọ́ síta tó wá dìbò wàá jẹ páànù ìyà. Ó dẹ̀ pé àsìkò ti tó ta máa wọlé wá máa bá yín á máa nà yín lẹ́gbàá. Ẹ lè mọ̀ wípé àlọ́wọ́ ara wa la máa fi tún nǹkan tó wà ńlẹ̀ ṣe ó ti kọjá àdúrà. Ẹni pásítọ̀ àti ìmáàmù tó bá wá àdúrà kó kọrí sí Ísírẹ́lì àbí kó lọ Mẹ́kà àbí Saudi. Ṣùgbọ́n ní Nàìjíríà of today wèrè la máa fi wo wèrè àdí wèrè la máa fi pọ́ọ̀tù wèrè. Sọ fún fámílì ẹ kó nílé kó gbọ́ kálejò kó gbọ́ kó rò fóbẹ̀. Wo tó tá a bá rí anybody yín tó bá bọ́ síta ipe ẹ fẹ́ wá kọrin ẹ fẹ́ wá campaign fún ẹni local government chairman kan torí ìdìbò wọn ò ní pẹ́ dé àtẹ̀yìn ìyẹ́ olórin òfò ẹ̀yin ọmọ àlè ìran ọmọ àlè kan kẹ bọ́ síta kẹ tó wá máa kọrin àbí kinní kan tẹ́ ẹ bá ti rí wọn ẹ bẹ̀rẹ̀ sí ní lẹ̀ wọ́n lóko èyí tẹ́ ẹ bá mú ẹ fún ní ìfọ́tí ìfọ́rùn ìfọ́sẹ̀ ìfọ́ anything. Ṣé lórí yín ò fẹ́ pé nílẹ̀ Yorùbá àsìkò tó rí yín máa pé lélẹ̀ orí yín máa pé ẹ tí ì rí pé nǹkan ti bàjẹ́ kọjá bó ṣe yẹ ni. Àtúnṣe lókù tá à ń wá ẹ̀yin kan tó wá máa à ń dèkúrú kó tán láwo ẹ̀yin kan tó wá máa gbọ́wọ́n ìsáwò ẹ jẹ́ kí sàníyà ẹ ṣe kí ni ẹ jẹ́ kí sàníyà. Wọ́n ní wọn ò ní pẹ́ ṣe local government chairman's election ẹ jẹ́ ká rí yín kẹ́ bọ́ síta kẹ́ wá campaign fún wọn. Ìjọ election ẹ jẹ́ ká rí yín kẹ́ bọ́ síta kẹ́ lẹ fẹ́ wá dìbò àtẹ̀yìn àtìbò ẹ máa gbiná papọ̀ ni. Ṣẹlẹ̀ fẹ́ gbọ́ ṣẹ́yìn náà ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Jẹ́ wá sọ fún ẹ ẹ̀rọ ẹjẹ́ wẹ́wẹ́ kankan ò sí lórí situation tó wà lẹ̀ action tó bá ń gbọ́ gbégbègbè tó bá bá wọn gbé wọn á gbé sẹ́yìn kù lélẹ̀ ẹ̀ tó bá dẹ̀ ti gbé sẹ́yìn ilé ẹ̀ ó lè dàgbé láéláé ẹ̀mí àáfẹ́ pin. Mo ń fi àsìkò yìí rọ̀ ẹ́ there are many organizations tó ti wà ń tàn sìn fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ìran Yorùbá dìde kó lọ darapọ̀ mọ́ kan. Ṣé orí nonsense tán constitute táwọn àwọn celebrity tán ṣe òṣìbí iṣẹ́ lórí social media táyé wọ́n ń rùn tí wọ́n mọ̀ páyé wọ́n ti gbóná táyé wọ́n ń rùn tán ti ń ṣòṣì tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n lọ tẹpa sí tó ń jà tó ń support ilé tó ń bélé ìjà tó ń bélé tó ń support ilé tó ń bá tó ń jà tó yẹ ń fọ́ọ̀mù tíìmù. Má wọ̀rì ayé tiyín náà máa tó jóná pẹ̀lú àwọn ẹlẹ́lẹ́yà yẹn ẹjọ́ máa ṣẹlẹ́yà mọ́léyà ẹ̀yin tẹ́bi ń pa tó yẹ kẹ́ múra sídìí ọ̀rọ̀ ara yín ẹ lọ ń jà pẹ̀lú àwọn celebrity olóòórùn kan lórí social media. Àwọn láyé lọ́wọ́ làwọn ń jàjẹ́ òfò àwọn ayé tí wọ́n lójú ayé wọn lórí gbàgbé gbogbo fake life with every one of them wọ́n live ayé wọn ò balance. Ìwọ ló ń rí life yẹn ló ń rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí social media tó ń rí wọn àwọn celebrity yẹn tó ń jà tó ń rí wọn bẹ́ẹ̀ ni wípé ayé ilé ti bẹ́tà ju tiẹ̀ lọ. My dear ó jẹ́ máa dúpẹ́ tiẹ̀ kó jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ nísìn ó tiẹ̀ lálàáfíà ara kò sí pé anything ṣebí òun sùn òun ọrùn olójú oorun ọ̀pọ̀lọpọ̀ tẹ́yìn máa ń fojú wò wípé owó wà lọ́wọ́ wọn ìyà ọjà wọn báwo ni ìwọ orílẹ̀ ayé gbé. My dear ò ní lè tẹrí sí sacrifice táwọn ṣe pẹ̀lú ayé tó ń envy yẹn. Òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn jùlé tó kú fún wàrà ilé ariwo. Ìrìn àjò tó ṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ yín ṣùgbọ́n tó mọ̀ nǹkan tó ń ṣe òun ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n ti rìn débi tí kò yẹ kán rìn dé láyé wọ́n ti jẹun tí kò yẹ kán jẹ ó dẹ̀ ti di dandan kí wọ́n ṣe sacrifice àsìkò tí wọ́n bá ti béèrè ṣe bẹ́ẹ̀ máa ń wo fíìmù wọn àsìkò tí nǹkan tó bá máa gba nǹkan lọ́wọ́ wọn tó bá máa gbà nǹkan tó máa ṣẹlẹ̀ náà ló máa ṣẹlẹ̀ ẹ wo ẹ kó ṣì dànù bí. Kí ni mò ń try láti sọ fún yín ẹ̀yin youth ẹ jẹ́ jà fúnra yín ká ẹ yé jàjẹ́ òfò lẹ́yìn àwọn yẹ̀yẹ́ olóòórùn celebrity orí social media because tán bá ní ayé táyé wọn wù wọ́n ni
irú ìjà tó ń jà òṣì tó ń ṣe lórí social media ẹ̀kọ́ náà máa wá ṣe wọ́n á fi ayé wọn síbi tí ayé wọn tó yẹ kó wà ní ìyẹn lẹ fi máa mọ̀ wípé àsìkò yìí jàforí ẹ ó ti gbọ́ ní beginning of this video ọmọ Yíbò ìkan lára àwọn ọmọ Nollywood òun ló ń sọ̀rọ̀ yẹn ó ní nǹkan tó mú àwọn ará nọ́ọ̀tì tán mú oúnjẹ tán níwọ̀n gbúdọ̀ tá síta mọ́ my dear ó ti ní nǹkan kan tí wọ́n mọ̀ táwa ta jẹ́ sáúdánà tá a mọ̀ àwa náà dẹ̀ ti ń sin ẹni pẹ́rẹ́ pàkọ́ à ń sọ nísìnyí o fẹ́ gbọ́ rádaràda ló ń bá kiri lórí social media àwọn ibi tó yẹ kó o ti gbọ́ information kan tó fẹ́ ṣẹlẹ̀ next ní lọ ọbẹ̀ tó bá wá dé báyà tó wá délẹ̀ tó báyà wàá wá máa wá ẹkún mu wàá máa wá empathy wàá máa wá sympathy wàá máa wá wíyàn tó máa ìyá ìyẹn ò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ọwọ́ ara ẹ ló fi máa fèsì tó fi máa jà fúnra ẹ kò sí anybody tó ń bọ̀ wá sacrifice for anybody don't you get it situation tó dé bá àwa Nàìjíríà sí nìyẹn oníkálukú ló máa dìde ó máa kó ipa you must sacrifice ṣe rí àsìkò ká máa wáyàn ẹ̀yàn ọmọ Yorùbá ṣe mọ̀ pé sacrifice tá ìfẹ́ sacrifice òun ló bá yín ràbàràbà yẹn ló bá yín dọ́dọ̀ bàbá Tinubu torí ọ̀nà àbáyọ ti wà lẹ̀ àbá ti rìn jìnnà ju bí tá wà yìí ẹni rọ ẹni yé ẹni kẹjẹ Yorùbá ló máa lọ òun ló máa lọ because kì í ṣe wípé ẹ love ẹ náà kó wà ń bẹ o ẹ kàn believe wípé ẹ fẹ́ lo as a sacrifice pé tó bá débẹ̀ á lè tán ìṣẹ́ òun ìyà ayé yín ẹ ń wá èèyàn kan tó máa rú gbogbo ẹrù ayé gbogbo sacrifice tó yẹ kí gbogbo wa jọ ṣe ẹ ń wá èèyàn ẹyọ kan tó máa ṣe èèyàn tẹ́ ti débẹ̀ kó lọ ṣe fún yín kí ló wá ṣe fún yín sìn ara wa ní yín ju tàtẹ̀yìn wá lọ yet ọ̀pọ̀lọpọ̀ yín ò tún tí ìgbọ́n bẹ́ẹ̀ yẹn o wípé ikú wa ti dàjọ kú àwẹ̀ wa ti dàjọ gbà gbogbo ọmọ ìran mi ẹ dìde ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká jí gìrì ká fèsì reality ẹ má jà máa sá sẹ́yìn kakọ̀ báyìí ká máa sọ ṣó orí mi báwo lèèyàn ṣe máa sápamọ́ sẹ́yìn kakọ̀ báyìí tó máa bèrè ṣán rí òun ìwálẹ̀ ti wà ńlẹ̀ ọ̀nà àbáyọ ní kẹ́ jẹ́ ká wá solution ìwọ àti èmi ládẹ̀ máa ṣe àsìkò yìí ládẹ̀ máa bẹ̀rẹ̀ nígbà tí wọn kò ń jẹ wá mọ́ nísìn èyí tí wọ́n bá èyí tó kù tán tà ó wọ́n ọ̀pọ̀lọpọ̀ yín olówó tó máa fi rà oko tó tún fẹ́ máa dá wọ́n lé wọn lóko wọ́n pa wọ́n sóko wọ́n fi màálù jẹko wọn ṣé o ti wá rí i pé solution wà ńlẹ̀ kí ni ká ṣe ó yá jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fọwọ́sowọ́pọ̀ ká gbé ìgbésẹ̀ ẹ̀yin youth ẹ dìde gbogbo ẹ̀yin ọ̀ǹtà ilẹ̀ Yorùbá pátápátá ní gbogbo villages àti city ó yẹ bẹ̀rẹ̀ sí ní kóra yín jọ ẹ̀yin Àókọ̀yà Àgbẹ̀kọ̀yà gbogbo yín pátápátá ẹ dìde ẹ jẹ́ ká dìde ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nísìnyí ẹ wò láìpẹ́ láì jìnnà pẹ̀lú ohun tí èmi yẹn ń sọ fún mi ilẹ̀ Yorùbá máa bẹ̀rẹ̀ sí ní dàbí north ilẹ̀ Yorùbá máa bẹ̀rẹ̀ sí ní dàbí south east south ń sìn ìdí ni wípé sórí àwọn àmì gòdògòdò tí wọ́n kó wá sí Èkìtì bí wọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn nọ́dánà náà nìyẹn lọ́dún náà lọ́hùn ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ pé ń torí ẹ̀bọ̀ kó àwọn èèyàn wá kó wọn wá kán wá protect yín ṣé wọ́n sọ fún yín wípé nìyé tí alàámì tó ń kó bọ̀ àwọn kọ́ ni wọ́n ti kó wá sékìtì yẹn wọn ò dẹ̀ ní kúrò mọ́ wọn á máa wọnú igbó àìmọye àwọn tó máa pa sínú oko àìmọye oríṣiríṣi tó bá di létà ọ̀rọ̀ yìí ti bẹ́yìn yọ ní ìfẹ́ sọ many things ṣó wá rí gbogbo àlàyé tí mò ń ṣe màámi dádì mi sísítà mi ọ̀nkù mi ìṣàwọn àlàyé ìfún ẹ pé kò kọ́kàn sókè mi ìṣàlàyé ìfún ẹ kí ìfúnpá ẹ lọ sókè mi ìṣàlàyé ìfún ẹ pé kí ẹ̀rù máa bà ẹ́ kó máa sunkún information ni mò ń fún ẹ kó o lè mọ bí nǹkan ṣe ń lọ nínú Nàìjíríà ibi tọ́rọ̀ dé dúró kí ló ń ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ohun tí mò ń ṣe mi ò ṣe láti wá gbomijé lójú ẹ àbí láti wá dẹ́rùbà ẹ àbí láti wá fún ẹ ní IBP àbí láti wá farabalẹ̀ má kóra ẹ lọ́kàn sókè jù iṣẹ́ gbogbo wa ni ìwọ ní kọ́kọ́ ló máa ṣe iṣẹ́ gbogbo wa ni iṣẹ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni láti dáàbò bo àwa ara wa ilẹ̀ wa àti ìran wa tí a ò bá fẹ́ kí wọ́n fi ìran Yorùbá pàtàn pé there used to be ṣé ẹ mọ̀ pé ẹ ń gbọ́ lẹ́nu Àrẹ̀mú sìn Àrẹ̀mú the most wanted crude oil àbí kí ló ń jẹ́ ṣe bẹ́ẹ̀ tí ń gbọ́ ó ní níbi tí ọ̀rọ̀ ń lọ ẹ̀yin politicians nígbà tó bá tó àsìkò àwọn aráàlú á máa wọnú ọ́fíìsì yín wọ́n á máa gbé kinní yẹn fún yín Ọlọ́run wọ́n á máa ṣínà sà wọ́n á ṣínà tù yín bẹ́ẹ̀ mo lóyìn máa tó stage tẹ́yìn gómìnà kọ́ńvọ̀ èèyàn á máa lọ wọ́n á máa lẹ̀yìn lóko kò sí nǹkan tán nílẹ̀ yín tán ẹ ò tí ì rí nǹkan kan
àsìkò ń bọ̀ tó jẹ́ pé ní ọ́fíìsì yín yẹn ẹ̀yin nìkan lẹ máa dá wà ńbẹ̀ ẹ dá lọ resume ṣé má tiẹ̀ lè bọ́ síta pé fẹ́ lọ resume ọ́fíìsì ni torí aráàlú gan á níyín lára tó bá wá tó kẹ wá kó àwọn gòdògòdò wèrè sígboro kẹni kan máa pa wá fámìlì yín ló máa forí rọ ilé ẹbí yín ló máa forí rọ gbogbo gòdògòdò tó bá tẹ bá kó bọ́ síta tó bá pa anybody tó pa aráàlú lórí ìyà tẹ́ fi ń jẹ aráàlú tí wọn ò bá lè mú gbogbo fámìlì yín kó lọ sí àsìkò tẹ́ máa mọ̀ wípé ẹ ti tán rorò nírú bàbá Awólọ́wọ̀ ti sọ gẹ́gẹ́ bí àṣegbọ́ wípé àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ ń fìyà jẹ tẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀jẹ̀ kan ráyé gbé tó bá tó àsìkò àwọn náà máa dìde wọn wá jà fúnra wọn and you know what àsìkò yẹn ti tó. Great Yoruba land, great. Great Yoruba land, great. Great Yoruba land, great. Make Yoruba land great again now. Ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó yẹ ká ṣe. Sórí fídíò yìí, ó bá dọ́dọ̀ ẹ̀, má jẹ́ ó dúró lọ́dọ̀ ẹ̀ nìkan. Bá mi pín wọnú ayé, boko lọ fà, bá mi drop comment ẹ̀ sábẹ́ fídíò yìí. Tó o bá wá ní any solution, tó mọ̀ wípé ó wà a bit sensitive, má sọ sábẹ́ comment. Pè mí àbí kó fi voice note ránṣẹ́, fi message ránṣẹ́ sí orí WhatsApp àbí kó pè mí sórí WhatsApp kó jẹ́ ká jọrò. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o. Ó dọwọ́ ìwọ, ó dọwọ́ èmi, ó dọwọ́ àwa ara wa. Mo nífẹ̀ẹ́ yín ìran mi. Gbogbo bí nǹkan ṣe dé bá yín nísìn, ọkàn mi ò gbé, ara mi ò gbé. Kódà mò ń sunkún sínú ni. Àánú yín ṣe mí gan ni. Bọ́ ṣe wá rọ́wọ́ tó wà lẹ̀. Èèyàn kan ò lè ṣe o gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ jẹ́ ká jọ fọwọ́ ara wa sówọ́ ara wa pọ̀ báyìí. Èmi ni APC, PDP, LP, ẹ jẹ́ àgbé politics jùnù kò pé wa. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa gẹ́gẹ́ bí ọmọ ìyá. Àsìkò tá a máa dá ọmọ ọkọ mọ̀ yàtọ̀ sí ọmọ àlè láàrin wa lélẹ̀ torí ìran ọmọ àlè kan kì í jà fún ilé bàbá ẹ̀ nígbà tí ò ń ṣe lé ẹ̀. Ṣùgbọ́n kìkìdá ọmọ ọkọ gbogbo kómídè kómi ohun tó bá máa gbà láti fi tú ilé bàbá ẹ̀ ṣe kí ilé bàbá ẹ̀ má bàjẹ́. Òun ló máa ṣe o. Ṣó ti wá rí wípé iṣẹ́ ti wà lọ́wọ́ ìwọ àti ní tá a bá jọmọ ọkọ Yorùbá land láti lè defend ilẹ̀ wa. Ọ̀rọ̀ ilé kì í ṣọ̀rọ̀ àdúrà, ọ̀rọ̀ action ni. Mo wíire àbí mi wíire. Yasin mo wíire. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Drop comment ẹ̀. Má sì gbàgbé láti bá mi thumb up lórí fídíò yìí. Wá bá mi pín káàkiri ayé. Ire o.